Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo kí yín. Níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ sì fi rí wa náà kò tún ní fọ́. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni pé tuntun tún ti dé o? Ó ti ṣẹlẹ̀, títún ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ jáde kí ẹ wá gbọ́ bó ṣe lọ o. Nítorí there will be increasement ni o. Lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba bàbá Tinubu tún ti announce o new fuel price list, new fuel price. Wọ́n tún ti gbélé. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, mo ti sọ fún yín. Ṣé rí ìjọba bàbá Tinubu yìí? Wọ́n fẹ́ pààyàn ni. Wọ́n kúkú ti sọ tẹ́lẹ̀ náà. Wọ́n ti ní ẹ̀yin tìsín wípé ẹ sì máa padà dúpẹ́ lọ́wọ́ àwọn fún àṣeyọrí tí àwọn máa ṣe, nítorí pé àwọn òró ti sìn wọ́n làwọn ro ti next generation. Wọ́n ní generation tó ń bọ̀ làwọn ṣiṣẹ́ lẹ̀ fún, tó túmọ̀ sí pé gbogbo decision àwọn mọ̀ pé àwọn make tough decision, ṣùgbọ́n kó lè bẹ́tà ìran tó ń bọ̀. So ẹ̀yin ìran ìsìn ẹ bá àmọ́ jẹ̀yà lọ. Nǹkan tí bàbá Tinubu sọ nìyẹn, no be me talk am o. Na bàbá Tinubu talk am. He talk say the next generation wey dey come now, na him dey work for, pé àwọn òṣìṣẹ́ fún ẹ̀yin tìsín. Now ẹ gbọ́ bó ṣe lọ o. President Bola Ahmed Tinubu ìjọba wọ́n ti announce a new increase in petrol price that we see in Abuja. Wọ́n ní wọ́n tún ti fi kún owó epo nílùú Àbújá, nítorí pé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n ti ń rà ń bẹ̀ ní 1,030 naira. 1,030 naira tó dẹ̀ jẹ́ pé 998 per litre ni wọ́n bẹ̀bẹ̀ sí tẹ́lẹ̀, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wá bọ́ sí 1,030 naira per litre. Ẹgbẹ́ kìíní wa èmi lọ́kàn. Even NNPC station wọ́n ti ń gbé jáde o, the new price in Lagos and Abuja wọ́n ti ń gbé jáde o, nítorí wípé wọ́n ti fi kún. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ṣé ẹ ti rí ìdí tá a fi pariwo pé Yorùbá nation la fẹ́? Ṣé ẹ ti rí ìdí tá a fi sọ pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún? Nítorí àwọn ará bí yìí ò láàánú wa, wọn ò káàánú wa. Káwọn ṣáà ti jẹ tiwọn ló wà ń bẹ. Ẹ̀yin náà wò ó sìn, wọ́n sì gbé sí 900 and something gan tẹ́lẹ̀, àwọn èèyàn ò rí, wọ́n ń complain. Ẹ jọ̀ọ́ ládùúgbò yín ǹjẹ́ ẹ rí epo rà? Ẹ wò ó, epo tí wọ́n síbẹ̀síbẹ̀ wọn ò fẹ́ já ọwọ́ epo wálẹ̀. Wọ́n dẹ̀ fi jẹ́ kó yé wa pé láti ìgbà tí bàbá Tinubu ti gorí oyè, ìyẹn ní May 29 ní 2023 ni wọ́n ti announce fuel subsidy, pé fuel subsidy ti lọ. Ṣùgbọ́n sì bí fuel subsidy ṣe lọ, bẹ́ẹ̀ lówó epo skyrocketing, owó epo gbé power bank, àbí bẹ́ẹ̀ kọ́? Ṣùgbọ́n sọ pé àwọn ti yọ subsidy ni. Ṣé subsidy ló yín price sókè ni tó fi wá di pé owó epo ti sáré o, ó ti fẹ́ pààyàn? Ẹ̀yin ìjọba ẹ ṣàánú ajé, ẹ̀yin ìjọba ẹ ṣàánú wa. Ṣó dìgbà tí a bá tó sá lọ fún yín ni lẹ máa tó mọ̀ pé ẹ ti pa ará ìlú lára? Bẹ́ẹ̀ ni o. Ẹ wo ẹ̀yin ìyá mi, bàbá mi, Yorùbá nation la fẹ́. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ bá wa subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ viral káàkiri pé àwọn ìjọba yìí wọn láàánú wa o. Bẹ́ẹ̀ ni epo sì wọ́n gan ní 900 plus gan, a ò rí solution. Àti jẹun gan ó ti wá dogun, dépò pé èèyàn fẹ́ rí ọwọ́ mú sí ẹnu dáadáa. Inú ẹ̀ níjọba tún ti ń fi kún owó epo, inú ẹ̀ lọ́ tún ti ń fi kún owó epo. Ọ̀dájú làwọn ará bí. Bẹ́ẹ̀ ni ọ̀dájú ni wọ́n, torí tí wọn ò bá ń ṣe ọ̀dájú ni pẹ̀lú nǹkan tí ará ìlú ń dojú kọ, ẹ ṣètò láǹfààní àti máa increase owó epo. Ẹ ṣàánú wa, ẹ̀yin ìjọba yìí.
ẹ wo ìyá mi bàbá mi, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ lọ́wọ́lọ́wọ́ torí àwọn èèyàn ti ń bínú o, wọ́n ti ń para. Àwọn èèyàn ń para o. Àwọn èèyàn ń para. Àwọn èèyàn ní bàbá Tinubu, gbogbo wa la mọ̀ pé o ò fi kún owó ìtẹ́ ò yọ kúrò. Bẹ́ẹ̀ kẹ̀yìn wọ́n ní di èmi ló kàn, this is the time. Wọ́n ní àsìkò èmi ló kàn rèé. Tinubu is working. Ẹ mọ̀ pé ti sọ fún yín tẹ́lẹ̀ pé o máa gbé tough decision, ṣùgbọ́n ẹ má fọ́, ó máa padà já sáyọ̀. Ara ìyà tẹ́ tí ń jẹ bọ̀ rèé. Wọ́n ní so painful. Bàbá Tinubu wọ́n ní no go better for the next generation. Èmi kọ́ ni mo sọ o. Wọ́n ní bàbá Tinubu wọ́n ní tí ẹ yọ kúrò nínú owó epo yìí látìgbà tẹ́ ẹ ti gorí oyè. Kẹ́ ẹ tó gorí oyè èló ni wọ́n ń tà tẹ́lẹ̀. So fún ìdí èyí wọ́n ní ẹ má tan gbogbo ọmọ Nàìjíríà rárá o, nítorí wípé ọmọ Nàìjíríà ti gbọ́n látòrí àpò kan bọ́ sí orí 1030 naira, ìlọ́po márùn-ún. Bẹ́ẹ̀ ni o, ẹ̀dẹ̀ ń sọ wípé ẹ gbé sí 998. Ìyàtọ̀ dà nínú méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìyàtọ̀ dà nínú méjèèjì o. Wọ́n sọ pé ṣé ìyàtọ̀ nìyẹn àbí àdọ́gbọ́n parọ́. Wọ́n ní so Mr. President, you surprise the Nigeria people. Wọ́n ní pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yìí ó dà pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ya ní Nàìjíríà. Wọ́n ní bàbá Tinubu ti sọ fún yín pé òun ti increase ẹ̀, instead kó decrease ó tún increase ni o. Abẹ́ẹ̀rí ó tún increase. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn tún fi award sí fún bàbá o. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn tún gbé bàbá ní award. Mi ò mọ̀ pé wọ́n tún ti ń ṣe award yẹn, wọ́n tún ṣe award the most wicked president ever. Bẹ́ẹ̀ ni wọ́n gbé award yẹn jáde, wọ́n ti fi kó tó mi létí pé the most wicked president ever ni award táwọn fún bàbá lórí ọ̀rọ̀ ẹ̀. Èmi kọ́ ni mo sọ o, don't come for me. Wọ́n ní ẹ máa wo ìwà ìkà tí bàbá ń wò, ẹ wo bí wọ́n ṣe ń wò tó sọ pé wúwa ìkà ó dà para àwọn ìwà ìkà lélẹ̀. Tòrọ́ ní bàbá ò rẹ́rìn pójú bàbá ń le pẹ̀lú gbogbo owó tí bàbá ń kó jẹ náà. Wọ́n ní bàbá ò rówó ra ìpara tó fi máa pa ojú. Èmi kọ́ ni mo sọ o, nǹkan tí wọ́n kọ síbẹ̀ ni mo bá yín gbé jáde tó túmọ̀ sí wípé Yorùbá nation wa làwa fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún, nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ọmọ Nàìjíríà ti gbọ́n. Ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ kí wọ́n fi tọ́nà fún wa mọ́. A ò ṣe mọ́. Ẹ jẹ́ kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. La fi ń sọ fún yín pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé lé, bó pẹ́ bóyá onílé àrèlé. La fi sọ pé God bless Yoruba nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè mi o. Ó dàbọ̀.